Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Onisese. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Onisese. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Onisese TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Onisese TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Àmọ́ Mùsùlùmí tiwa Muhammadu Bukhari àti Zikirullah Awujale Ọlọ́run gbogbo ta fẹ́ sọ ọlọ́mọsàbà mọ́ládẹ́ ẹ̀bá tí wọ́n náà bá gbọ́ba tó lẹ́ka sàdúrà fẹ́ mọ́sálásí wá sí bí Zikirullah ṣe kò sí ṣe pírẹsidẹ́ntì ní ó kú là ń sàdúrà fún bí ẹ bá sọjọ́ kúrò là ní sàdúrà fún kò ṣe àmọ́ Bukhari ó lẹ́tọ̀ọ́ ká sàdúrà fún nínú mọ́sálásí wọn lam annahu la ilaha illallah 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 la سيدنا محمد رسول الله عليه السلام الله آية الكرسي إلا زلوا كل الله متى فاتحة صلاة الفاتحة ليه gbogbo lára tí ń bẹ́ẹ̀ ọlọ́wọ́lá bíbélì ìṣètò bó ṣe mọ́tò níwájú Ọlọ́run àti Muhammadu Bukhari àtàwọn Zikirullah Awujale Ọlọ́run mọ́sà bá fi pa àṣìṣe wọn rẹ́ Ọlọ́run bá fi gbà wọ́n lẹ́rù kó bá fi kẹ́ wọn kó bá fi pè wọ́n lẹ́ni rẹ́ Bismillahir Rahmanir Rahim Allahu la ilaha illa huwal hayyul qayyum lahu ma fis samawati wa ma fil ardi وَإِذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ بسم الله الرحمن الرحيم وما أدراك ما ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما وكلك
لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. Gbogbo ọ̀dá tí mẹ́bẹ̀ lọ́wọ́sà mọ̀ bá wọn. Ọlọ́bà wa kẹ́ wọn. Sọ pé wọ́n láṣìṣe lọ́dọ̀ láṣìṣe wọ́n pọ̀ ọlọ́mọ́sà bá forí ẹ̀jì wọn. Bọ́lá dáadáa tí wọ́n ṣe táwọn amọ̀ ọlọ́bà fi pa àṣìṣe wọn rẹ̀. Wọ́n ṣàánú gbogbo àwọn ẹbí tí wọ́n fi lẹ̀ àtàrà tí wọ́n fi lẹ̀. Nàìjíríà ọlọ́mọ́sà ṣàánú wọn bẹ̀. Ìlú Ìjẹ̀bú Òde tọ́ba wọn ti lọ ọlọ́mọ́sà bá wa ṣàánú wọn. Wọ́n fi kú náà wọ́n fi dójú ti Islam ọlọ́run. Wọ́n sì lákòófà láàrin àwọn ẹbí. Nígbà àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá kásì pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìlú tó lófin la wà. Ìlú tó ní òfin. So káfẹ́ sọ di pé kí gọ́vnà kan kó bá wọn tún ètò náà ṣe ìṣẹ̀ṣe irọ́ oyè ìdílé lọ́ba oyè ìdílé òun lọ́ba bó bá ti wá gbé ìdílé lọ́ba ẹni tó bá lẹ́tọ̀ọ́ sọ́ba náà ní ọjọba èèyàn wá nítorí pé òun fẹ́ jọba kó wá yapa sí ọba ayé bí Adétọ́nà ṣe tó yẹn náà ló ti rọra dá o kọ́mọ yí padà o àwọn Muslim brother wa ń jẹ́ bóde dáadáa o téèyàn bá jọba tó bá ní ẹlẹ́bọ lòun olóṣùgbó lòun là kò sí problem freedom of religion wà ẹnìkan káwọn gbọ́dọ̀ sọ pé dandan ẹ̀sìn kánikẹ́nìkan sí secular state la wà ní àbí multiple religion state ńlá wà abẹ́ẹ̀ tí ì rí ni tí èyàn bá gbọ́ba tó bá ti ní olóṣùgbó lòun kò sí wàhálà kó wọn àtàwọn olóṣùgbó ẹjọ́ máa ṣe ìjọba tó bá dẹ̀ kú tó bá fẹ́ jọba káwọn olóṣùgbó wá fi jẹ tó bá dẹ̀ kú káwọn olóṣùgbó lọ sí kíni kan lọ sí ṣẹlẹ̀ pé kò mú wàhálà dání tó èyàn bá fẹ́ jọba tó bá ti jọba ìdílé ọba ni àmọ́ kírísítẹ́nì ni kan fi ilẹ̀ kó ṣe kírísítẹ́nì rẹ̀ tó bá dẹ̀ kú àwọn kírísítẹ́nì náà ni kí wọ́n wá ṣe kíni bó bá fẹ́ jọba ní àwọn kírísítẹ́nì bí báyìí bá ṣe ní káfí ìjọba káfí jọba tí wọ́n bá sì jẹ́ jọba tọ́jọ́mọ̀ ìdílé ní tó pé òun lóye kàn nínú ìdílé ọba wọn ó lè ní mùsùlùmí lòun tí èyí wà bẹ́ẹ̀ gbọ́jọ́ mùsùlùmí kò ní jọba ìdílé bàbá rẹ̀ yóò jọba o bó bá fẹ́ jọba yẹn káwọn aláàfáà wa gbé káwọn ṣe tó bá fẹ́ ṣe fún tó bá sì pa àwọn aláàfáà náà ní káwọn ṣe kí ni káwọn sún simple very simple ó mọ́ láàfíà dání gan àmọ́ kẹ́yìn wá sọ pé ìṣẹ̀ǹṣe ni kinní kan o téèyàn bá ti mọ̀ pé òun ò ní ṣe ìṣẹ̀ǹṣe kó mọ̀ wá gbé ilé bàbá ẹ̀ kí ló kàwé tó ń sọ̀rọ̀ pẹ̀lú ilé ìdílé bàbá wọn ṣé wọn bá wá gé ni àìjẹ́bẹ̀ wàhálà àìjẹ́bẹ̀ tábàbà lọ bẹ́ẹ̀ tábàdé bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ ṣe wọ́n dá wàhálà lẹ́nu o ní tó dẹ̀ máa yanjú ẹ̀ ní pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ìpè fẹ́ máa pa ìfọ́sẹ̀ tó bá fẹ́ jọba pé dandan kó gba aláwo nítorí kó fẹ́ jọba ayé ọba àlú kan ní tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé nílùú kọ̀ọ̀kan mùsùlùmí ó mọ lọ́ba tiwọn kìdí yóò lọ́ba tiwọn oníṣẹ̀ǹṣe ó ní ọba tiwọn. ọba òdì mẹ́ta ìlú kan àti wọ́n jẹ́ mùsùlùmí wọ́n mọ̀ lọ sọ́dọ̀ ọba tiwọn àti wọ́n jẹ́ kìdí wọ́n mọ̀ lọ́dọ̀ ọba oníkálukú máa yọ ọba tiẹ̀ tẹ́ẹ̀ bá ti gbà ká ṣé bẹ́ẹ̀ yẹn ibi tó wájá sí ni ọ̀rọ̀ ẹnu dẹ̀ ni àwọn ọmọ ẹrú ta lọ́mọ ẹrú ó pé wa káwa jẹ́rú ọlọ́ọ̀dún ká jẹ́rú Ṣàngó lọ ó pé wa ká jẹ́rú Ọlọ́run iyì dẹni fọ́pá tí ẹ̀ jẹ́rú fún Ọlọ́run ó sàjù ká jẹ́rú òyìnbó lọ ó sàjù ká jẹ́rú igi ká jẹ́rú omi ká jẹ́rú òkúta ká jẹ́rú òkè ìjẹ́rú Ọlọ́run yẹ pé wa ọ̀ bá kù wá lẹ́rú jù bẹ́ẹ̀ lọ ìwọ́de làákàyẹ forí gbálẹ̀ ayé sì ṣàgbòjì kò sẹ́ni tọ́jú ìwà wọlé yìí à ń sọ fún ika kúrò nínú àmì kábọ́ sínú ìmọ́lẹ̀ yìí bí ọba dẹ̀ lóhùn kò mú dáadáa ni àmọ́ ẹ̀rọ akọni pẹ́ẹ́nì kan kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ẹ̀rọ adúlẹ̀tọ̀ lé bàbá rẹ̀ kò ní ṣe é ṣe lọ Yorùbá o ojú ti là ó ti là náà ní ojú gbogbo alóbẹ̀là tó ọba ti lè jẹ́ ẹ̀sìn tó bá ń ṣe
tó yẹ bá fi kẹ̀tọ́ bẹ̀ sí tó ń fẹ́rẹ̀ ẹ̀jẹ̀ kó ṣe tẹ́ bá ti wá lẹ́nu ìgbà bẹ́ẹ̀ kó ní sẹ̀nsẹ̀ yọba tiẹ̀ kí mùsùlùmí yọba tiẹ̀ kíkiri yóò wá yọ ẹ má pè wá lálejò mọ́ àwọn ayé la nílùú ẹgbẹ́ nílùú mi o ọlọ́run ní da Nàìjíríà rú o ṣùgbọ́n kí ni ẹ èrè lẹ́tí